ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ lórúkọ Jésù gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀. Gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ agbára ńlá lálẹ́lẹ́lẹ́ tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀. Gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀. Gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ agbára ńlá lálẹ́lẹ́lẹ́ tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ agbára ńlá gbé mi wọ̀ bàbá gbé gbàdúrà fàgbà gbàgbà onígbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ agbára ńlá tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ agbára ńlá tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ ó ní agbára ńlá bàbá tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ agbára tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ ó yá agbára tó gbé Jésù wọ̀ ní ọjọ́ wọn ni bàbá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ orí bàbá gbé ayé wà wọ̀ bàbá gbé mi wọ̀ Olódùmarè gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ oní bàbá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ Ẹlẹ́dàá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ oníkọlọ́run gbèsè rẹ̀ wọ̀ bàbá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀. Bí fún agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ ohun tí èèyàn ò bá lè ṣe tó ti sapá rẹ títí tí ó pé kò bọ́ sí tó ti lo ọgbọ́n orí tó ti lo gbogbo ohun tó mọ̀ tí ọ̀nà ò là ó gbàdúrà ó bèrè fún agbára tó ju agbára lọ tágbára náà bá ti bàlẹ́ ayé rẹ ọ̀nà rẹ yóò ṣí ìyanu ó sì ṣẹlẹ̀ ó bèrè fún agbára Ọlọ́run wọnú ayé mi agbára tó mú èèyàn ṣeré láyé agbára tó mú èèyàn ju ọ̀tá lọ agbára mọ́dàrí kan agbára tí ò ṣe fọwọ́ kan tí ò ṣe wò lójú agbára Ọlọ́run wọnú ayé mi wọnú ọ̀nà mi Ọlọ́run gbé ayé mi wọ̀ ó yá bàbá gbé mi wọ̀ lónìí màyídì kárò oṣù káyàbá Ọlọ́run bè fún agbára yìí agbára Ọlọ́run máa bọ̀ wá gbé mi wọ̀ 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 ó yá 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 gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ ó yá bínà gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá ó yá gbọ́ àwọn gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ó sọ fún Jésù agbá ìṣeré wọnú ayé mi ó wù ọ̀pọ̀lọpọ̀ ó wù ṣùgbọ́n wọn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn yóò ọ̀tọ̀ sọ akọ̀ máa wù ẹ́ ní o rere ó mọ wù ọ́ ní ṣùgbọ́n ò lè ṣe láyé yóò mọ wù ní mo fẹ́ ra ọkọ̀ tuntun mo láìkì ilé tuntun ó máa láìkì rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ sọ pé yóò máa láìkì rẹ̀ lásán ni ṣùgbọ́n kò ní tẹ̀ ọ́ lọ́wọ́ ni kí èmi náà lọ́mọ kí n lọ́kọ kí ní gbogbo ẹ̀ jẹ́ kó máa wù ọ́ ni ó gbàdúrà agbá kàálì bá sáìlì kó ń dàlíbò agbá tí yìnyín fi lè ṣe é pé kò yẹ kó wù ọ́ nìkan tó lè gbé sí agbá náà wọnú ayé mi wá wáyé kàálì bá sáìlì agbá náà wọnú ọ̀nà mi ní orúkọ Jésù agbá tí ń gbé ohun rere ṣe láyé ní orúkọ Jésù agbá tí ń gbé ohun rere ṣe andalabo sakindebo agbá tí ó mú ènìyàn lu àlùyọ ó yẹ ìwọnú ayé mi wá ó yẹ ìwọnú mi wá lónìí ní orúkọ Jésù ó yá Oya, 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 walewa, 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 be fún agbára, agbá tí ń gbèsè, agbá tí ń gbé ohun rere ṣe láyé,
ní orúkọ Jésù agbára tí ń gbé ohun rere sí láyé ó yá wọnú ayé mi ó yá wọlé wá 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 agbára tó mú ọlú àlùyọ wa ili kauliba saidi kundaya wa ili kiriba osa kiriba osa ile wa ili kaliba ontorabo saya ní orúkọ Jésù agbára náà wọnú ayé mi Olúwa wọ̀ mí agbára ọ̀run lónìí ní orúkọ Jésù wọ̀ máa mi ní orúkọ Jésù bua dua lórúkọ Jésù Kristi wa ili kaliba saida wa ili kaliba kora kosa bua dua lórúkọ Jésù Kristi Olúwa wa mo fẹ́ kí èèyàn kan kó gbàdúrà kó fi ìjákulẹ̀ bú láyé mo fẹ́ kó fi ìjákulẹ̀ bú lórúkọ gbogbo agbá tí ń já ayé mi kulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìjákulẹ̀ gbé ohun tó gbẹ́kẹ̀lé láti dà ohun tó gbẹ́kẹ̀lé láti ṣe ohun tó pé tí n bá débi báyìí wọ́n rí ibi báyìí ìgbà tó bá débẹ̀ tán ọ̀tọ̀ ní nǹkan tó mọ̀ rí agbá tí ń já ayé mi kulẹ̀ tí ń já ọ̀nà mi kulẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa bẹ́ná sí lónìí ní orúkọ Olúwa parun ayé mi ìwà agbá tí ń já ayé mi kulẹ̀ ní orúkọ Jésù tí ń já ọ̀nà mi kulẹ̀ gbogbo agbá ajánikulẹ̀ láyé ní orúkọ Jésù èyí tí ò fẹ́ kó débi ire rẹ gbogbo agbá ajánikulẹ̀ èyí tí ò fẹ́ kó wọ bí ayọ̀ rẹ lọ gbogbo agbá tí ń já ọ̀nà rẹ kulẹ̀ gbogbo agbá tí ń já ìṣeré mi kulẹ̀ lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ni mo wí ó yẹ ẹ pòórá lónìí ẹ pòórá 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 gbàdúrà gbogbo agbá tó ń já ọkulẹ̀ ní orúkọ Jésù gbogbo agbá tó ti ń ba ohun rere jẹ́ ní orúkọ Jésù gbogbo agbá tí ń bọ oríire jẹ́nu ayé rẹ lónìí ní orúkọ Jésù gbogbo agbá tí ò fẹ́ kí oríire kó tẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé mi àyà kó pa yín lónìí nínú ọ̀nà mi àyà kó pa yín lónìí ó yẹ fi ìbẹ̀rù jọjọ ó yẹ jáde gbogbo agbá tí ń já mi kulẹ̀ ó wàyí ìdàkúndàwó sà gbogbo agbá tí ń já ayé mi kulẹ̀ gbogbo agbá tí ń já ọ̀nà mi kulẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ó yẹ gbiná ẹgbiná 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 ó wà ìdíkà òrùba ṣáìdà ó wà ìdíkà òrùba ṣáìdà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó sọ fún Jésù gbogbo ohun tó dàpọ̀ mọ́ ayé mi tí ń yọ ayé mi lẹ́nu ohun tí ayé dàpọ̀ mọ́ ayé rẹ gbogbo ohun tí ayé dàpọ̀ mọ́ ọ̀nà mi èdè ń yọ mí lẹ́nu ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù lórúkọ Jésù dúà lórúkọ Jésù Kristi Olúwa wa mo ní Jésù báyìí ní mi pàdé ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi mo ní Jésù báyìí ní mi pàdé ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi bàbá gbogbo ohun tó yọ ní lẹ́nu ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ bàbá ó Jésù báyìí ní mi pàdé ayé ọmọ Ọlọ́run ṣẹ́gun mi bàbá mo ní Jésù báyìí ní mi pàdé ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi bàbá gbogbo ohun tó yọ mí lẹ́nu kábíyèsí ńlá ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ mo ní Jésù báyìí ní mi pàdé àdúrà ló ń gbà bó ṣe wà yẹn ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ bàbá mo ní Jésù báyìí ní mi pàdé ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ lórúkọ Jésù gbogbo tó yọ mí lẹ́nu ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ gbogbo tó yọ ayé mi lẹ́nu bàbá lórúkọ Jésù gbogbo tó yọ ayé wa lẹ́nu ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀ bàbá o gbogbo tó yọ ayé wa lẹ́nu ṣẹ́ bàbá ọmọ Ọlọ́run ṣẹ́gun
ṣẹ́ mi lẹ́nu, gbogbo tó yọ ṣẹ́ mi lẹ́nu. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀, mo tọ̀ ọ́ wá bàbá Jésù báyìí ní ìpàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀, pàkúrì àkàkúrà bó ṣàkàbàyà, mo ní Jésù báyìí ní ìpàdé. Lórúkọ Jésù ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi. Gbogbo tó ń yọ ayé mi lẹ́nu, ọmọ Ọlọ́run ṣẹ́gun, ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi, ọmọ Ọlọ́run, lórúkọ Jésù ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi láyé. Nígbà mo ní ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi, lórúkọ Jésù ọmọ Ọlọ́run ṣẹ́gun fáyé mi sẹ́. Mo ní kó wí ọmọ Ọlọ́run ṣẹ́gun fún wa, lórúkọ Jésù ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi. Gbogbo tó ń yọ ayé wa lẹ́nu sẹ́, ọmọ Ọlọ́run ṣẹ́gun. Gbogbo tó yọ náà mi lẹ́nu, ọmọ Ọlọ́run ṣẹ́, lórúkọ Jésù. Lórúkọ Jésù gbogbo kókó sẹ́, lórúkọ Jésù. Kàyírìbà bàbá sàtàyà, làkàrìbà kàtàkó. Lórúkọ Jésù. Ọmọ Ọlọ́run ṣẹ́gun fáyé mi, Ọlọ́run ṣẹ́gun, ọmọ Ọlọ́run ṣẹ́gun fọ́nà àdìsẹ́. Ó gbàdúrà gbogbo táyé dàpọ̀ mọ́ ayé mi lónìí, ètò ń yọ mí lẹ́nu. Gbogbo tó gbogbo nígbà tí Ọlọ́run dá yẹn, ó ní dáradára ni. Níbo àìdára wa ti wọlé wá o, ní orúkọ gbà tó rí ọkọ rẹ dáradára ni. Gbà tó rí aya rẹ pé nǹkan ń wù ọ́ ni. Gbà tó bí ọmọ rẹ wù ọmọ rẹ inú rẹ dùn. Ó gbàdúrà ní orúkọ Jésù gbogbo tí ayé dàpọ̀ mọ́ ọ̀nà mi. Orin àjò wùlú bó ṣe rí pé ìlú ìdá. Ó wàyí ìrìbà káyìrìbà ṣáìdà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù ohun tí ayé dàpọ̀ mọ́ ọ̀nà mi. Ètí ń yọ ayé mi lẹ́nu. Ní orúkọ Jésù. Ètí ayé dàpọ̀ mọ́ ayé mi. Ètí ń yọ ayé mi lẹ́nu. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù kìtì Násárẹ́tì. Ó yá ẹ wọlẹ̀, 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 ẹ wọlẹ̀. Ó yá pòrà, 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 ó yá pòrà. Ní orúkọ Jésù kó pòrà. Gbogbo táyé fi ń yọ ayé mi lẹ́nu. Ohun tó dàpọ̀ mọ́ ọ̀nà mi, ohun tó dàpọ̀ mọ́ ìrìn àjò mi, ohun tó dàpọ̀ mọ́ ayé mi, ìtayé fi ń jà mí lógun. Ní orúkọ Jésù, ohun tó wọnú ayé mi wá. Ní orúkọ Jésù, ohun tó wọnú ìrìn àjò mi wá. Ní orúkọ Jésù, èyí tó ń ṣe lọ́ṣáláyé. Ní orúkọ Jésù lónìí, 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 ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ jáde o, ẹ jáde o, ẹ jáde o. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ó sọ fún Jésù, Olúwa yà mí àti ìbànújẹ́. Ó sọ ní àyàn méjì ò lè rìn papọ̀. Bó yẹ pé wọ́n wà ní ìṣọ̀kan. Gbogbo ohun tí ayé ti fi ṣọ̀kan nínú ayé rẹ lónìí pé kó máa yọ ayé rẹ lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mú ìbànújẹ́, wọ́n ti mú ti dàpọ̀ nínú ayé ẹjọ́ máa jọ gbé. Ẹjẹ́ máa bu ẹ máa òṣì àti fúnjọ́ máa lónìí kí Ọlọ́run kó yà ọ́ lónìí. Lónìí ní orúkọ ohun tí ayé dàpọ̀ mọ́ ayé mi. Ohun tí ayé dàpọ̀ mọ́ ìrìn àjò mi. Ní orúkọ Jésù tó ń ṣẹ́ lòdì. Èyí tó ayé dàpọ̀ mọ́ ìrìn ayé mi. Èyí tó ń ṣẹ́ lòdì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù kìtì Násárẹ́tì. Ó yá ẹ pòórá lónìí. Ẹ pòórá, 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 ẹ pòórá. Ó yá gbàdúrà kó pòórá nù ayé. Ó dàtọ̀ kó fi ayé rẹ̀ sílẹ̀ o. Àìní ó dìde kó fi ayé rẹ̀ sílẹ̀ o. Ní orúkọ Jésù ìbànújẹ́ ó dẹ kó fi ayé rẹ̀ sílẹ̀ o. Ó dà kí àìsàn rẹ̀ kó fi àgọ́ ara rẹ̀ sílẹ̀. Gbogbo tó fi ayé rẹ̀ ṣe ibùgbé. Ní orúkọ Jésù. Gbogbo tó fi ọ̀nà rẹ̀ ṣe ibùgbé. Ní orúkọ Jésù. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó dìde lónìí ni. Ní orúkọ Jésù. 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 Ní orúkọ gbàdúrà lójúra rẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, mo ní bógun ayé mi wí o. Bógun ayé.